Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo kí ẹ̀yin ènìyàn mi, Elédùmarè ọba kò ní fi wá sílẹ̀. Mo fẹ́ bùn wá ní àṣírí kan ní òní. Àṣírí yẹn ni à ń pè ní àṣírí bíbò owó. Àṣírí bíbò owó. Bá ṣe mọ̀ wípé àṣírí bíbò báyìí lọ́ba àwúre. Ẹ̀dá táṣírí rẹ̀ bá ń bò, tó nídìí owó tó ń rí lásìkò, tó nídìí owó tó ń rí lásìkò, òun gangan náà ń pè lólówó. Àṣírí bíbò lọ́ba àwúre. Mo fẹ́ ká jẹ́ ká gba àṣírí bíbò yìí, kẹ́ jẹ́ kí a máa lò ó pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè. Àsìkò tá a bá nílò owó, ìgbà kọ̀ọ̀kan owó ò ní máa gbẹ lọ́wọ́ wa. Àsìkò tá a bá nílò owó, a ó máa rí owó, a ó rí ọwọ́ yọ, a ó máa rí ọwọ́ kìbà kò mówó jáde. Lágbára Ọlọ́run, lágbára Elédùmarè. Iṣẹ́ náà kò ṣe iṣẹ́ kan náà tí ó ṣòro púpọ̀. Mo fẹ́ kí ẹ lọ bá mi dán wò, káyọ̀ náà rí àṣẹ Ọlọ́run ọba tó wà ní ara rẹ̀. Ẹ bá mi ra èso wórenjéje, ẹ jẹ́ kó pọ̀ dáadáa. Èso wórenjéje, ẹ jẹ́ kó pọ̀. Ẹ bá mi já ìtànná ewé rẹ́rìn kò mí, kíní funfun orí rẹ́rìn kò mí yẹ, ẹ lọ bá mi já, ẹ jẹ́ kí òun náà pọ̀ dáadáa. Ẹ bá mi ra ẹyin òróró tó mọ́ dáadáa. Ẹ bá mi mú ewé sára, ẹ bá mi mú àwọn èso wórenjéje yìí, ẹ bá mi kó tẹ́lẹ̀ nínú apẹ tuntun, ẹ kó síbi ẹ kó pọ̀ dáadáa. Ẹ bá mi fi ẹyin yìí lé lórí. Ẹ bá mi dẹ ewé rẹ́rìn, ẹ bá mi dẹ èso rẹ́rìn kò mí, ẹ bá mi dà lé lórí kó pọ̀ dáadáa, kó bò mọ́lẹ̀ ká mọ́ rí. Ẹ dé, ẹ jẹ́ ká jó láìsí wò. Nígbà tó bá tó jó dáadáa kó tó di páàsì wò láti lọ. Tó bá jó tán, ẹ jẹ́ ká mú, ẹ jẹ́ ká lọ. Ẹ jẹ́ ká ra ẹ̀kọ́ odidi kan, ẹ̀kọ́ eléwé odidi kan, ẹ̀kọ́ eléwé. Ẹ jẹ́ ká bó ẹ̀kọ́ náà, ẹ jẹ́ ká yọ ẹ̀kọ́ inú ẹ jẹ́ ká lẹ̀ dànù. Ẹ jẹ́ ká wá kó ẹbù yìí sínú ẹ̀kọ́ yìí. Ẹ jẹ́ ká dà sínú ẹ̀kọ́ yìí, ẹ jẹ́ á pọ́n padà. Ẹ jẹ́ ká fi kalẹ̀. Tó bá di àràárọ̀, ẹlẹ́kọ̀ọ̀kan tó bá wù wá, a ó mú ẹbù yìí, a ó máa lò nínú ewé ẹ̀kọ́ yẹn láti mu. A tọ̀ sí díẹ̀ sí àtẹ́lẹwọ́. A ó wúre sí i. A ó ní wípé àṣírí ẹ̀kọ́ kì í tú lójú ewé, àṣírí ẹ̀kọ́ kì í tú lójú ewé o. Àṣírí mi lágbájá wọn lágbájá ò gbọdọ̀ tú, kí n máa fọ̀ tó lówó, kí n máa fọ̀ ṣòro. Ẹ jẹ́ ká ṣàdúrà sí i. A dà sẹ́nu, a ó mọ̀ sílẹ̀ lórí. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè, tá bá ń lo iṣẹ́ yìí, a ò ní máa fi ìgbà àkókò wá owó tì. Àṣírí owó sì máa bò nígbà gbogbo ni. Ìmọ̀ mẹ́rin Dr. Mọ̀dọ̀ Àgbàláyé kò ṣíà ó dìgbà kan náà.